Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Ẹ tó tàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí. Ẹ ti máa ń wò pé bóyá ọmọ kékeré ò ní experience, wọ́n máa ní student ò ní experience, wọ́n á ní bachelor ní single ní kò ní nǹkan tó ń fowó ṣe. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ohun Ojúrí tòní ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé experience kò kan ti ọjọ́ orí, experience kò kan ti bí èèyàn ṣe kàǹkà bó ṣe kòǹgò tó. Pẹ̀lú mi nínú kulu agbára Gbádùnrẹ̀mí Ẹ̀tàn TV, òun ni omidan Blessing Oyèládé Olúwadámilọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Sisi Dami. Sisi Dami. Now, àwọn ìlàkọjá wo lẹ ní nígbà tí ẹ wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì? Mo ní àwọn experience tó pọ̀ dé. Okay. Ó ní kí n ti bẹ̀rẹ̀. Kò sí ẹ ti bí kan bẹ̀rẹ̀. Fún àpẹẹrẹ wọ́n máa sọ pé ọmọ kú lóko ìyá ò gbọ́n lé. Àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ sí yín ní school táwọn parents yín ò tiẹ̀ gbóòórùn ẹ̀ rárá? Àwọn parents mi máa wo kíní yìí o. Kò sí wàhálà lóòtù. Bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ láti 100 level mi. Àwọn parents mi tiẹ̀ mọ̀ díẹ̀ pa yẹn. Wọ́n ti máa lọ 100 level. Mo yẹ wá yìí, mo jẹ́ ọmọ kan tó ṣe rí pé mi wá láti ilé olówó, mi wá láti ilé táníkà. A lówó, a dẹ̀ tálákà, à ń rí jẹ, à ń rí mu. Àwọn òbí mi dẹ̀ ṣe wípé àwọn ń sanwó iléèwé wa. As at when due? Till I left my university level, they paid for my school fees. They paid. Gbogbo àwọn tí mo dẹ̀ ṣe side hustle tí mo fi help ara mi pé okay, mi lè pélé, mo ṣe lè, mi lè pélé fẹ́lẹ̀. Wọ́n fẹ́, àwọn òbí mi fẹ́ ètò ẹ̀kọ́ tó dáa fún ọmọ. Bí mo ṣe láàlówó lọ́wọ́, private school mo lọ láti primary school to secondary school. Bàtí mo dẹ̀ wọ institution school tí mo lọ náà, owó wa náà gara. Fẹ́ ẹjọ́ kan. So Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. Ilé ẹ̀kọ́ gíga wo lẹ lọ? I went to National Open University of Nigeria. Now, àwọn èèyàn máa nípa àlọ́ school, but èmi mọ̀ pa àlọ́ school because kò easy kí n jáde school láìsí lecturer tí mo dẹ̀ ń pass. Tí mo dẹ̀ ní mark. Mo ṣe nǹkan tó easy o. And ara àwọn kan tó yẹ kí n lọ sí náà ni pé work and learn. You work, you learn. It's full time but also works like part time. So my interman boy pé náà wọ́n ṣe school ní school mi o. We don't work like Nigeria facilities abroad ní gbogbo basics ti wa. Online àwọn tí máa ń gba lecture ẹni tó bá dẹ̀hùn. Ẹni tó bá dẹ̀hùn ó máa fi tẹ̀lé. So bá tí mo wọ school ní 100 level. School 100 level. Mo ṣe pé owó náà wà bí mi náà pé àsọmọ ọgbọ́n. Mo jí nǹkan láti rẹ̀ pé mi láìkí máa jókòó kalẹ̀. Ọmọ ẹgbẹ́ work and learn ní school mi. Tí máa lọ sí school, àwọn tabajọ fẹ́ ṣe tutorial láàrin ọ̀rẹ́ mi bóyá ríra ọgbà mi bí àbí ẹ̀mẹ́ta ọ̀rẹ́ méjì lọ́sẹ̀ mo lọ school tó kàn jókòó sílé ni. A ṣe nǹkan kan. Kí ni mo lè ṣe? Lecturer ni mọ́mì mi. So tí máa lọ sí school, wọ́n máa ń kó àwọn bí flower gbogbo ẹ̀. Mo bẹ̀rẹ̀ láti mẹ́wọ́ kí mo mọ bó ṣe ń ṣe chinchin, mo bó ṣe ń ṣe peanut, mo mọ gbogbo ẹ̀ ṣe. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀lú flower tèmi gbé kúrò nílé. Wọ́n ní kí n fi máa tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo máa ṣe fún ta máa ṣe every weekend. Mo máa tó dẹ̀ náà pé mo lè sọ kí ní ìdòwó. Ìgbà mi mọ́ mi máa ń rà sí mo lè gbé 10 kòǹgò flower kúrò nígbà mi kan wọ́n ti bá mi mix ẹ̀ ọ̀pọ̀ fìlélẹ̀ lélẹ̀ mo ní èmi náà mọ ojú wọn kí n ṣe. So mo bẹ̀rẹ̀ ní school báyìí mo máa ń ṣe peanuts. Pancake kan wà tó máa ń dàbí pie. Flour ni pẹ̀lú sugar. Nǹkan la máa mix pẹ̀lú ọyàn. Ó dẹ̀ máa ń dùn. Ó máa ń dùn. Kò ní sí anything nínú ẹ̀. Mo máa ń dín 30 naira la máa ń tà ń gbà yẹn. Ilé tí wọ́n fẹ́ tà fún ní dozen minutes àfẹ́ ní 5 naira ń gbà yẹn. But mostly ìgbà tí wọ́n pé ọjà yẹn ń yá 30 naira mo máa tà fún wọn ní dozen. So 12 dem máa ká fún wọn. Á jẹ́ 120. Ẹlòmíì lè gba 2 dozen. Ẹlòmíì lè gba 10 dozen. Kíní yẹn yá. Àwọn ọdẹ rí tí wọ́n ń bẹ̀. 10 lèmi ìṣirò 10 lèmi kà fún wọn. 100 naira lèmi máa ta 10 sorry 100 naira. Màá dẹ̀ ka 12 fún wọn. 20 naira orí ẹ̀. Sí wọn. So ẹni tó bá ra bí 10 dozen 200 naira lórí. Kò dẹ̀ ṣé òun nìkan làwọn máa ń rà lọ́wọ́ mi. Peanuts mi mo ló 20 mo ló 50 mo ló 100 naira. Mo máa package ẹ̀ máa package chinchin mi. Lẹ́jẹ̀ wọ́n. Dozen ni wọ́n á gbé. Nígbà tó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní iwájú school mi. Ìyá kan wọ́n mẹ́tò ń ta tẹ̀. Mo yẹn bẹ̀rẹ̀ sí ní ìgbà díẹ̀díẹ̀. Nígbà ó yá àdúgbò mi mo bẹ̀rẹ̀ sí ní pé fún wọn. Bàtó tèmi á sọ pé kó má tó wá wájú school mi. Nǹkan tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní request ó kọjá nǹkan tèmi gangan
Mo ní mi lé ní pé òun nídìí chinchin 30 dozen. Èmi ò lè ṣàyàkọ́. Màá sáré gbélé. So ìgbà ní àìṣe dẹ̀pọ̀ lọ́wọ́ ìgbà yẹn campus wo ni mo kọ́ wà kó tó pé mo cross lọ sóṣòwò. Lọ́la dẹ̀ ń gbé mọ́tò òun ó dẹ̀ pé 300 ìgbà tó yá ló di 400. Màá ti sáré lọ 1000 ló wá gbé mi lọlé go come. So kí wọ́n yà àti lè mọ́ rèé o. Màá sáré lọlé àpò flour bẹ́ẹ̀ máa fi kó gbogbo snacks ẹ̀dẹ̀ màá sáré ṣe mọ́ mi máa help mi máa distribute ẹ̀. Màá jayé ẹ̀mí mi. Nígbà ó yá mo rí pé mo ṣe máa ń gbé flour kúrò lè kò lè pay mi. Owó yẹn mi náà fi ń ṣàárín ní oní kí n má bèrè owó náà lé o. Ọ̀tọ̀ máa láwọn ò ní máa gba ká mọ́ lọ. Nígbà ó yá mo wáṣẹ́ sí school kan. Mo máa ṣe teacher. Wọ́n láwọn máa fún mi 6,000. Ṣèdè wọ́n sọ di 8,000 wọ́n ní 6,000 wọ́n lè fún mi. Mo bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ ní school yẹn KG2. Ìgbà yẹn everything fẹ́ máa business wọn mi no fi bẹ́ẹ̀ lọ jùjù. Gbogbo ìgbà tí mo sọ 100 level mo ṣì wà. 100 level mo ṣì wà. Mo fẹ́ máa lọ jù mí kí làwọn fẹ́ ṣe. Mo ní ẹ má wọ mo tẹ̀tí ríṣẹ́ ní ibi kan. Salary tí mo kọ́kọ́ gbà ń bẹ. Mi ì mọ bó ṣe máa ṣe ilẹ̀ Yorùbá bó ṣe wọnú ọkàn tèmi ni. Pé okay mo kọ́kọ́ ṣiṣẹ́ ní ayé mi. Mo gba salary lóòtú. Mo travel lọlé. Mo lọ kó 6,000 fún bàbá mi. Lẹ́nu ní ó yẹ kó wà ìwọ lólówó mo ní rárá o bẹ́ẹ̀ mi ní mo ṣe ní kí n ṣe wọ́n dẹ̀ gbàdúrà fún mi. Wọ́n ní okay wọ́n sọ pé mo kọ́ ní pé mi náà mo ní wọ́n mọ̀ ní pé kí ni mo ní ìdí ní sùkúà. Wọ́n ní mo ṣe ní ìdí pọ́ọ̀tì díẹ̀ wá nǹkan tí mo máa ń dín mo ní ìdí pọ́ọ̀tì o. Lẹ́nu okay nínú owó yẹn mo fi 2,000 naira mo fi ra ẹran sílé nǹkan pọ̀ ń gbà yẹn. Àwọn àbúrò mi gé inú wọn dùn 4,000 wípé mi máa mi get pot bá fàtàwọn kankan tí mi ò tí ì rà lọ sí school. Níbo yà àwọn ibi iṣẹ́ yẹn ìgbà tó ń fẹ́ ṣe exam sọ́n láwọn jáde fún mi láyè pé àfi tí wọ́n máa kọ́ àwọn ṣẹ́yìn náà lọ́mọ ń lé ni ìṣègbéṣẹ́ wọn lẹ́ẹ̀ni ẹja yóò lóòtù. Gbogbo ṣe àwọn pípọ̀ ilẹ̀ mo kọjú mọ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ mo tún padà gbárùkù ti gan pé lórí 6,000 lówó yẹn jọjú ṣẹ́gbà tí mò ń sọ yìí ráìsì ìlàrin 4,000 àlá máa ra o. Ìlàrin àpò. Ṣebí ìlàrin yẹn ní 8 bẹ́ẹ̀. 4,000 naira ni mo ra rice nígbà yẹn. So lórí kí foodstuff owó yẹn náà foodstuff náà mo fi rẹ̀ mo kàn fi assist ilé ni. Nígbà mi dẹ̀ tún gbájúmọ̀ ẹ̀kọ́ ojú bí oṣù kan sígbà yẹn lọ. Ìgbà yẹn tí mo stroke pẹ̀lú àwọn kankan ní sùpèrè mo láwọn lecturer kan òun fẹ́ fẹ́ mi òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwò. Wọ́n pa àṣẹ wọ́n ní pé open university mo dàbí àwọn other conventional university àṣẹ mẹ̀mẹ́ náà ń bẹ lópin university o. A ti máa sọ̀rọ̀ nípa àwọn lecturer yẹn náà. Mẹ̀mẹ́ ń bẹ o. Olóòtú ṣe rí mo ṣàgbẹ́ ìgbà tí yẹn ṣàyọ mí ni pé kí n fi ṣọ̀rẹ́ mi aṣàkójá mi mo ṣe wípé wọ́n wá ti ṣe apply ní school yẹn mo ṣe bẹ̀rẹ̀ sí ní fún mi 8,000 naira nìyẹn. Dípò 6,000 tẹ́ ń gbà tẹ́lẹ̀. Ṣé tó wá ibi tí woman yẹn tó wá náìsì dé tí mo bá ṣiṣẹ́ tí máa lọ sílé lọ́sùn ìgbà yẹn 50 naira ló máa gbé mi láti school dé ilé mi. Ẹni tó lọ́kadà bá ṣe pé kí ní kó tí mo fẹ́ ni màá fọ́n 70 naira. Mo ti pẹ́ dé àyẹ̀wò gan so 50 naira woman yẹn wọ́n máa fún mi ní 100 naira. Nàìjíríà kí Nàìjíríà padà sígbà kan o. Wọ́n máa fún lóma ní pé okay ẹ ṣé mà woman yẹn rò pé mo tún máa gba so class méjì mo kọ́ ibi tí wọ́n ti fún mi 6,000 naira KG2 nìkan mo kọ́. Ibi tí wọ́n ti ń fún mi ní 8,000 naira mo teach primary 4 and 5 gbogbo population àwọn yẹn ní class wọn ju bí 12 so I'm okay with it. Mà tó tún yá ọ̀rẹ́ mi yẹn kó lọ fún ọ̀rùn kọ́ rẹ̀ mi ìní empower ni ó ṣe ń gbà yẹn ó ṣe ń technical ní ìwò empower lòún ṣe ó ní ìyá ó lè máa kọ́ àwọn ọmọ yìí lẹ́sìn ìbẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ lẹ́sìn ní extra lesson wàṣíwàṣù ọmọ kan ní òpin ọ̀sẹ̀ 250 kí wọ́n lè rí owó yẹn kójọ lóṣù mi ò kí ń gbowó yẹn lọ́jọ́ yẹn. Ẹ máa gbà ní weekend. Every Friday or every Monday majority àwọn yẹn Friday tẹ̀lé máa sá so wọ́n máa ń dá láàrin ara wọn ọ̀pọ̀ ojoojúmọ́ ló máa ń gbowó lé ọmọ mi kò kú sólé owó oúnjẹ ló fi máa ń ṣe. Ọlọ́run kẹ́ mi ní school tí mo ṣẹ̀tù dẹ́sẹ̀ rẹ̀ pé wọ́n máa fẹ́ ṣe PTA àwọn tíṣà tó kù máa ń jowú mi. Òbí mi ti mi dá àǹtí yẹn dá àǹtí yẹn wọ́n máa ń kọ́ ọmọ oúnjẹ tí mo máa rò lọlé. Màá tún pọ̀ rẹ̀ mi pé ọ̀rẹ́ mi á fà ó ní ìdí rẹ̀ sọ ní ìdí epo
oúnjẹ wà nílé o jẹ́ wá kí mi lọ́la wá gbọ́dọ̀ kókó méjì kó náà wá fi tẹ búrẹ́sì. ṣe rí ilé ayé kéèyàn ṣáà máa ṣe dáadáa ó lọ lọ́gbà tí mo rí pé gbogbo ìṣe àwọn ọmọ yẹn dá wọ́n ṣe dáadáa sí mi màá tí mo dé 200 level close to 300 level mi 200 level 200 level side yẹn ṣáà ni gbà yìí 300 level yẹn mo ẹ̀gbọ́n mọ́ mi pé mi ibì kan dẹ̀ wà lẹ́kọ̀ọ́ tí mo tilẹ̀ wá máa ṣiṣẹ́ rọ mi rìnrìn àjò yẹn lótú ó ṣàmù kó tó dìgbà yẹn níbi 200 level mi kí tó di táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ di cruise níta yìí ó ti di nǹkan mi àwọn GNLD Neolife wọ́n ṣe Neolife rí o. Kí ni experience yín pẹ̀lú Neolife GNLD? You see that work is actually good but nǹkan tí mo notice níbi iṣẹ́ yẹn ni wípé àwọn tó wà lókè náà ń jẹ owó. You that are coming up need to strive hard. Ẹni láti ṣoríṣi ibẹ̀ lè máa ti rọ́gà tó máa sọ fún mi pé òun upline ó máa fẹ́ yàn mo nínú àwọn ọ̀gá mi upline ni downline mi ni ó kẹ́ ọmọ méjì mọ́lẹ̀ fún wọn lóyún ó níyàwó lé tẹ́lẹ̀ ó sọ wọ́n di ìyàwó 3 nígbà gbogbo ìyàwó tó nílé gan tẹ́lẹ̀ Neolife náà ló ti mú yẹn náà mọ́lẹ̀ so àwọn ṣe àwọn ìpè téèyàn ò bá ní àwọn self home training kéèyàn wà self disciplined kò sí ibi tí kò sí o so mo ṣiṣẹ́ ìtẹ́ pé ṣé ní Neolife tí a bá ti ta tèmi bá ṣiṣẹ́ tá a bá ṣe test a máa ṣe fáwọn èèyàn ọwọ́ àtajà olóòtú a máa ń rìn sẹ́ ìgbà yẹn mo ṣe wà ní mọ́lẹ́kọ̀ọ́ mo jẹ́ ọmọ kọ́tẹ́ pé àyà mi máa ń tèé já mo yìí ti gbogbo sọ́ọ́lẹ̀ kíní kan Neolife ló jẹ́ mọ́ sọ́ọ́lẹ̀ pọ̀ a máa gbé sọ́ọ́lẹ̀ first time tó máa kọ́ la Abẹ́òkúta láti ṣẹ̀yìn sọ́ọ́lẹ̀ lágbé àwọn méjì péré lóbìnrin inú mọ́tò yìí èmi àti upline mi àwọn ọkùnrin láàrin tẹ bá mọ̀nà yẹn dáadáa gbọ̀nà èrú àìgbò ọ̀rà yẹn igbó gidi ni. Igbó kìjikìji igbó lápá tún igbó lápá sí. ọ̀nà Ìjẹ̀bú tí mo lọ nígbó gan ọ̀nà yẹn gan wọ́ọ̀sì jọ̀nà Ìjẹ̀bú ló wà náà ṣàlọ́ tà wá báyìí nẹ́tíwọ̀kì ò sí olúwa tó yẹ pé tẹ́ ẹ̀ bá tajà tẹ́ ẹ̀ ṣe tẹ́ mi ní jẹun mi ò ní àní lè wọ mọ́ta léṣe nísìn sí ẹ máa tún ní ìgbà bí tàbí fẹ́ lọ bí sọ ma sọ wípé mítì yẹn dandan ni o màmá fìyàn sínú ìgbèkùn ẹ máa dé mí sọ ma ní you step up you don't step up you do kinní kan you ṣe gbá you ṣe kòdò you need to step up because if you step up you go step up if you step up you go live good gbogbo àwọn vibes gbà yẹn. wọ́n tún motivate yín. olóòtú ṣe àwọn òkè tó máa ń sọ̀rọ̀ see this man he started from here ó ṣe kínní ó ṣe gbá wọ́n wá ní mansion kan ní Ghana ní ìsìn ó ṣe wọ́n sẹ́ni tó máa gbọ́ ìrẹ̀wọ́ tó rí àrùtẹ̀ náà ní jíjìn iná máa dùn. I can make it. owó la fi register Neolife ìgbà yẹn 14,000 kìíní kan ló fi register mo gba kit bag mi mo risk life mi gan Neolife. There was a day a lọ ṣe check rally ní Abẹ́òkúta níbi tí àwọn ọ̀gá tèmi wà bò mo ń gbé lọ́yọ̀ọ́ ẹni tí mo meet aṣáàmà l'Abẹ́òkúta fún check rally wa so Abẹ́òkúta mi ń gùn pẹ̀lú àwọn tó wà lọ́yọ̀ọ́ títà lọ́jà padà link wa pẹ̀lú àwọn yẹn pé ká máa ṣe meeting ní Ọ̀yọ́ ẹni tí mo meet ní ó mú mi lọ síbẹ̀ so tábà lọ ọjọ́ yẹn wá lọ sí Abẹ́òkúta lọ fún check rally ọjọ́ tí mo ní risk èmi wá lọ sí Abẹ́òkúta yẹn náà so a bá ṣe check rally tán wọ́n lè máa ń tóbi nǹkan bíi 7 8 nígbà míì 9 kan tó ṣe tán a ṣáà kúrò ní Abẹ́òkúta lẹ́rú ẹjẹ́ á sùn wọ́n là á sùn Ọlọ́run ọba ìyanu o onídàmọ̀ ìyá abílẹ̀ sìn á sùn pẹ̀ mọ́mì mi mo ń bọ̀ lọ́yọ̀ á sùn àmọ́ ní wọ́n là á sùn o lówó mi ní má tẹ̀ lówó tẹ̀sẹ̀ bí n bá lọ́ọ̀jì yìí ń lówó ṣe bí ká lè lówó lọ́wọ́ náà ni a ti ń ṣe iṣẹ́ àyíká yìí kí n má fọ̀rọ̀ gún lótú adé ọjọ́ ní nǹkan bíi no a ti dé Ìbàdàn a tún wá fẹ́ lọ gbọ́jà depot wọn kan wà ní Mọ́kọ́lá ká tó dé Sango opposite prayer secondary school kan báyìí. Okay. depot so a lọ bẹ̀ kí n tó rọ́jà gbàdẹ́dẹ́ tí mo sọ yìí
mo tún wá register downline kan mo fẹ́ bá gba kíìtì ẹ̀ náà dání ojú wa rí tó kéṣà tó kúrò ní ilẹ̀ lálẹ́ ọjọ́ yẹn kọ́ bí after 9 làkúrò after 9 àwọn upline tèmi pé ní kinní ìtajọ wa tó ní ẹ dandan aṣáà ń lọ ní kinní kan ìjọba bí òkúta family ẹ wa ìyẹn ti lọ wábì kan sùn sí nìbàdàn. Oúnjẹ ló tí ẹ̀yin tó kù sọ́nà. ìtọ́jú obìnrin náà ìyẹn náà ti lọ wábì kan sùn sí nìbàdàn. èmi nìkan ọ̀dọ́ ni mí bí I was like tí mo ọ̀dọ́ family tí mo ní Ìbàdàn kan sí máa ní kí n estate mo wọ́n gbé is it late already. Wọ́n ti tilẹ̀ kókó tó di pé ẹ máa dé Ìbàdàn gan. mo ṣe rí àwọn kan ní pé Ọ̀yọ́ náà làwọn ń lọ gáà kan àti kankan Ọ̀yọ́ lẹ́ ń lọ bí sí ọba ẹ̀pẹ́ ni ẹnì kejì pẹ́sẹ́ ẹ̀jẹ̀ àlọ́ abáṣàgbéra òdìbí mọ́tò gospel mú lọ́nà gan bí wọ́n ṣe gbọ́kadà nìyẹn ọ̀kadà gbọ́ àwọn 1000 mẹ́ta àwọn àbókí yìí dé ọjọ́ tẹ́bẹ́tẹ́bẹ́ ní o ṣàgbọ́ ọgbà yẹn kò tẹ̀ sí stamina ìgbà tí lọ́nà gbó lóyin yẹn tó sì máa ń gbé kíní. so ká tó débi bridge yẹn àwọn kan náà máa ń dúró síbi ẹ̀bẹ̀ ládúró sí abadé park náà máa ní kò sí mọ́tò. màtáṣà máa rí mọ́tò mi àti gẹ̀yìn lap kejì jókòó ṣé nígbà tí wọ́n máa ń fọ̀rọ̀ ọ̀gùn bá tí mo máa dé Ọ̀yọ́ ẹ guess time tí mo dé Ọ̀yọ́. bí aago mélòó. ẹyin tẹ guess. bí aago mẹ́wàá. mẹ́wàá kẹ bá kúrò ní Mọ́kọ́lá after 9. alẹ́ mo dé Ọ̀yọ́ láago 2 ló. aago 12. aago 2 àná because it's 5 minutes to 12 already. Àyàmú mi ti já. Ọlọ́run tó ní mo kò máa mọ̀ pé tí nǹkan máa ṣe mí àti ṣe mí tó mo ti rìn àwọn ìrìn kan ní ìgbé pé mo hustle ìdílé tí mo ti wá àtọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ là lò lọ but for me to survive káwọn òbí mi náà dẹ̀ lè wà òkè tí máa wà òkè tí mò ń ṣe fáwọn àbúrò ni owó táwọn òbí mi náà rí àti a tó wọn fi ṣe nǹkan míì tó máa ní personal project míì. mo dé ọ̀dọ̀ ọlọ́kadà tó gbé mi èrò ṣàmú ọjọ́ ìmọ̀ ẹ̀pá àdúgbò máa ń dá àdúgbò ló dá tó yìí lùwà mama ṣẹ̀ṣẹ̀ kó lù mí lọ́nà ọmọ kidnap wọ́n ní páàtì gbogbo Ọlọ́run ṣàánú mi mo pé mo làkàkà lọ́nì ìdẹ́lẹ́lẹ́ ọjọ́ ìmọ̀ yípo fẹ́ǹsì àmọ́ mọ́mì mi ìrẹ̀wọ̀n mi náà wò bẹ́ẹ̀ mo ti padà sùn sí Ìbàdàn àṣà àwọlé oúnjẹ táwọn bá mi ṣe gan ni mo jẹ́ wọn lọ sùn ojú mi rí tó ní real life but I left Neolife because of something ní tí mo pè lọ́pìlà mi mo send àwọn kan sí gbà yẹn ó wá mi order ọjà ilé lọ́gbọ̀ ọjà up till now bí i 30,000 àwòrán yìí ó sì lè padà dúdẹ̀ ní lọ́jọ́ kó dẹ̀ mọ́ ẹ director Richard la máa ń pè ní. ẹ máa ti dárúkọ ẹ. ẹ̀rí ọkàn. ó lè máa jẹ́ because oògùn mi ni. so evidently ẹ fún. mi ò fún o. Forí ẹ̀ jìn. no mo jẹ́ nǹkan tó yẹ pé mo yẹ má ètè dáríjì èèyàn ṣùgbọ́n wọ́n ní ẹlẹ́dàá tó ní kálukú gbé wálé ayé yàtọ̀ mo notice pé tí máa fi ògùn ara tí mo fi ṣe nǹkan téèyàn wá lómi ní jìbìtì lórí ẹ̀ ẹni ẹ máa kẹsàn-án. á kàbùkù ẹ̀. yíwù kí n sọ wípé ó ti lọ ẹlẹ́dàá mi ò láìkì kan yàn mí jẹ àyàfi tí máa fẹ́ ni pé mo bùn ẹ́ tinútinú pẹ́pọ́ olómi jìbìtì àwọn padà parí jẹ́ máa ní pé ó ti lọ ẹlẹ́dàá mi ò láìkì yàn jẹ. ó lọ ni kò lọ tán. ẹlẹ́dàá mi mo dáríjì èmi gangan dáríjì mo dẹ̀ pé ẹlẹ́dàá tí mo gbé wálé ayé kò fẹ́ àríjì. ẹlẹ́dàá yín strong tó wá ti di bí ìyànjú. mo láìkì ẹ̀ tí olóòtú mo ṣe pàtó yá màtí wọn kọ́kọ́ fẹ́ gbé skul tí mo fi lẹ̀ mọ́ padà sí ìdí sùn wọ́n gba 80,000 wúmà yẹn tún gbá abíyá gbogbo ẹgbọ́kọ̀ skul yẹn ibikíbi tí wúmà yẹn bá wà àwọn ọmọ wọn Ọlọ́run bá mi máa ṣàánú fún mi abiyamọ gidi ni màmá yẹn mo tuntun sọ abiyamọ tòótọ́ ni wọ́n. ṣé ẹ rántí orúkọ ìyá ẹ. ìrántí sùn òun mọ bí sí skul yẹn wà tí máa dé ìlú Ìwó tó máa ti kú kúrò. ṣé lè júwèé ẹ. ẹ gbọ́dọ̀ mo ti kúrò wò. ibi bẹ̀yẹn ó súnmọ́ ṣé Olúkọ̀tún ọ̀nà yẹn la máa ń gbà lọ sọ́nà ṣọ́ọ̀ṣì mi yìí
àti church àti school ọ̀nà àti yẹn link sọ́nà Greenfield Hotel ọ̀nà agboolé náà ni bí ibẹ̀ yẹn ṣáàbí kí n pè lẹ́yìn school kan wọ́n máa ń pè ní Catholic school ṣá Òkè Fálẹ́mì ẹ̀ nínú èmi mo kọ́kọ́ gbé lókè Fálẹ́mì padà gbé ní side NNPC yín o side ibẹ̀ mo mi ìrántí wọ́n mi ìrántí bọ̀ mo kódà ọjọ́ tí máa dé ìwò tí máa wà chance tí school yẹn bá ṣe wà mẹ́ẹ̀ I would love to visit and thank her. She's a good mother. Wọ́n gbà mí fún bẹ̀rẹ̀ ṣe mi. Bàyá tí mo sọ mo fẹ́ lọ ṣe exam nígbà tí mo lọ sí Neolife nígbà yìí. Pé mò ń yí mọ́ra wọn. Máa yóò máa ti ń yàn. Ìdí mọ́ra. Sọ́gbà yẹn gbà mí pápá tó dé ìyá ẹ̀gbọ́n mi kọ́ pé à iṣẹ́ kan wà ní Èkó ní Ògìjò. Ibẹ̀ náà ti ń ṣe plywood fún àwọn Indian. Tó bá jẹ́ wípé mú ẹ̀ ṣe gbà pé ìlàkàkà kan ló mú ní lówó lọ́wọ́ o. Ìlàkàkà lè kún o ṣùgbọ́n tó bá dásìkò tó náà bá léèyàn máa lówó lọ́wọ́ ìyá ni. Kì í ṣe struggle nìkan ló máa ń jẹ́ kéèyàn là. Struggle and God's blessing and God's prayer ló mi ní pé Ọlọ́run bless mi o. Ọ̀tọ́ ló máa ní ṣe rí ìṣẹ́jú tó wà láàrin kéèyàn èèyàn lówó lọ́wọ́ àti ìṣẹ́jú kan ó jẹ́ pé ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti àì. Lọ́nà bá ní ibi tọ́mọ yìí máa ti lówó lọ́wọ́ lélẹ̀ ìyá ni kò sí nǹkan téèyàn lè sọ àánú àgbéyà kí sọ pé àánú táàmù yẹn bá dìde bá fọhùn kò jìnnà. lẹ́tọ̀ mọ̀ sọ fún ẹ̀ka yẹn nígbà ó yẹ kí n ti máa wa mọ́tò báyìí mo rẹ́rìn mo ní Ọlọ́run rí gbìyànjú mi ó dẹ̀ ṣì ń dé ládé torí mi ò tọrọ jẹ lábẹ́ àwọn ẹgbẹ́ mi. Mi ò dẹ̀ inú ẹ̀ mo ṣe fi máa advice àwọn obìnrin níta ẹ jẹ́ ká wà independent let's us ẹni tó máa fẹ́ràn nǹkan kó wí pé mo yìí ń ó try. so ní tẹ̀sán ni pé ó dáa kí obìnrin lè dá dúró láláì rọ̀gbọ̀kú lé boyfriend àbí. òbí gan èèyàn lè rọ̀gbọ̀kú lé òbí bọ̀ jáde díẹ̀ ọ́zù téèyàn bá rí bó ṣe lọ ń tà èèyàn ò ní mọ bó ṣe ń wọlé. téèyàn bá rí bó ṣe ń lọ ń tà èèyàn ò ní mọ bó ṣe ń wọlé. nǹkan jókòó sí ìjẹ́jẹ́ dájú kí n mọ gbowó lọ́wọ́ yín mi ṣiṣẹ́ mi ṣe yàn kan wọ́n máa pọ́ easy láti rówó ni bó ẹjẹ́ ọ́zù lẹ́ẹ̀kan àwọn ò bóyá ó easy. mo lọ iṣẹ́ Lókèjò 800 per day iṣẹ́ 12 to 12 iṣẹ́ 7 to 7 at 12 hours. ẹni tó bá fẹ́ ṣe 2 days tó fẹ́ ṣe morning and night wọ́n á sì sí lówó ẹni tó bá ṣiṣẹ́ lọ́jọ́ Sunday wọ́n ní nìkan Sunday àwọn èèyàn máa ń ṣe lálẹ́ Sunday ẹni tó bá ṣiṣẹ́ lọ́jọ́ Sunday cleaning la máa ń ṣe 1000 naira lówó ẹ̀. ìyẹn bẹ́tà. ṣé Sunday nìkan lára máa ṣe ṣe. àwọn ní bí lórí lẹ́sẹ̀kẹsẹ̀. ó dìgbà tó ṣùgbọ́n parí. no àwọn tiẹ̀ dá after 2 weeks. ṣé ibi tí mo ti factory tí mo ti ṣiṣẹ́ mo fẹ́ department mo fẹ́ fún ilé experience ẹ máa lọ bakery. ẹ máa ń súnmọ́ fún yín. mi ì súnmọ́ tán o. ẹ súnmọ́ lẹ́ẹ̀kan. àyúrò ẹ má jẹ́ súnmọ́. ṣé rí ìtì tó wà lára oven yẹn times 10 làwọn bá dì ní factory. tẹ bá gbé agbóúnjẹ yín sí ẹ̀ńlẹ̀ department mi ẹ tó lọ 5 minutes tó ní ẹ máa wọ́ọ̀mù síta ni wọ́n bí ìjà láyé ẹ̀dá. factory tó ti ń ṣe plywood àwọn tó bá mọ̀ ní Ògìjò mi mọ̀ bóyá ó pọ̀ bọ̀ èdè mi mọ̀ ní Ògìjò àwọn Indian company wọ́n lọ wo dryer department yóò ní kọ́kọ́ lówó sálá àwọn tó ń gum ẹlòmíì lè lásìkò mú níjẹ́ ìkan tó padà gbé wá dryer accident ọwọ́ ẹ̀ slip sínú gum gbogbo ọwọ́ ẹ̀ báyìí ló ṣí ẹlòmíì àtàrà tá bá ṣe night alẹ́ wọ́n lè ní pé àwọn tó ń gé igi ẹ̀ pé igi àràbà àwọn big timber robin wọ́n máa ẹ̀ṣẹ̀ gé gbogbo èpo ẹ̀ màmí tó máa ń gé ọmọ ní kíní kan o ẹsẹ̀ yẹn kan tún ti gé o machine ti gé èèyàn kan lápá o mo dúpẹ́ mo lọ mo bọ̀ sí nǹkan. ìgbà yẹn that was like a fẹ́ bọ́ sí 300 level second semester ìgbà la máa lọ fún CWES so mo fẹ́ san owó IT gbogbo CWES mo fẹ́ san ní ẹ̀ was like 90-something thousand. 90. láìsí owó school bẹ́ẹ̀. ṣé náà wọ́n tó yẹn ni. náà àwọn kàpàtẹ́rẹ́ sí owó nǹkan tí mo fẹ́ san nígbà mo ṣí gbogbo ẹ̀ pọ̀ bàbá yìí hustle lè
èmi nìkan ó láwọn ọmọ mi náà àbúrò mi wà gbogbo wọn wà bẹ́ẹ̀ tó ń rìn and dáàdì private school ní gbogbo àwọn ọmọ wọn ẹ tẹ̀ ẹ́ mọ̀ kan lọ public rárá o. ok kò sí wàhálà wọ́n jẹ́ káwọn òbí wa kán jèrè wa ká má ṣọkún wọn káwọn náà lè má ṣọkún mọ́ wa lọ́wọ́ because our parents mi try o they really tried they tried ẹni tó tọ́ mi tí mo sọ yìí is not even my biological father is my stepfather. Wow. Ó lójú stepfather tó máa rán ọmọ ìyàwó ẹ̀. Mama was a single mother then. Secondary school. Every second institution is not easy. Institution no easy. Owó oúnjẹ, handouts, ìgbà, àwo, odò, a máa tún gbowó jíò. Ọtí open university kan fún wa lẹ́nu mẹ́rin pé àwọn máa san handouts mọ́ owó school ni. Àwọn kì í gbowó jíò, gra, fífi. Ṣé gbogbo fífi tẹ́yìn fẹ́ ẹ tètè sí mọ́ owó school? Lẹ́ẹ̀kan náà. Tí a lọ ṣiṣẹ́ mẹ́ dryer yẹn. Tójò bá ń rọ ẹ máa ń sáwá department wa. Kẹ́ lè mọ ìtì tí mo sọ. Àti tí òjò bá ń rọ̀. Àwọn èèyàn máa ń sáwá department wa. Láti wá yẹ́ ná. Kábíyèsí. Tá bá gba break time. Tí mo máa fẹ́ sun department wa pé ní break time. Ìgbà mi tẹ́ pé night tí mo máa ń like break wa. Mo máa kọ́ ní 15 minutes. A máa ní 45 minutes, a máa ní 5 minutes. Ẹ̀wọ̀n ìjẹ́ bí 50 bí 1 hour break ṣá. Mo máa ń pín kélekèle. Àwa márùn kan máa wà níbi first dryer. Àwọn márùn kejì dryer táwọn máa wà igi yẹn máa ti gbẹ bọ́ta. Àwa tí ibi department tèmi wá wà ibi igi ewé bọ́ta yẹn kọ́ pé mo ṣiṣẹ́ ń bẹ̀. Ìsìn wọn permanently ní ti ọ̀hún. Igi tútù wúwo lóòtú. Igi tútù wúwo. Ṣé wo plywood yẹn? Wọ́n á gé fẹ́lẹ́. Ọbọ̀ tó wá máa jáde báyìí. Àbí tissue paper tẹ́ bá gbé whisky a máa ṣe pẹ́ẹ́pẹ́. Gọ́ọ̀mù náà máa gbé tó máa tó lẹ gbogbo ẹ̀. Layer by layer. So àwa la máa go kíní yẹn roll yẹn dà 1 2 3 4 5 kíní yẹn máa roll wọ́n tó lọ báyìí kíní yẹn wọ so ẹ máa gbé igi yẹn with márùn ló máa jó lókè márùn sálẹ̀ márùn dẹ̀ lélẹ̀ márùn náà lè máa tó igi tó bá tóbi lè máa tó ní mẹ́rin. Oúnjẹ tí ẹ ti rí lẹ́yìn pé gàrí máa ń pààyàn ni ẹgbẹ́ yàrá ìṣe parí àwọn abáyé nínú kan. Ká ní kó máa ń wù lórí èèyàn. Ṣé máa ń wù ní àtomi kẹrí kẹ́ẹ̀gì tó bóyá tó wà ní àbílítà mi máa ń gbómi lọ bí iṣẹ́ kò tún ní tómi màá tún lọ lórí. Mo ṣiṣẹ́ yẹn bí 2 weeks lẹ́yìn àwọn India yẹn máa fún wa lówó. Ṣé ọmọ kò tó fún ní ìdù tó kọ́kọ́ fún mi frustration bí iṣẹ́ yẹn day ẹ máa ń gbádùn. Ẹ bá ti bọ́ sí night. Wàhálà. Àwọn India wẹ́yà àwọn èyí sùn lóru. You, what are you doing? Don't do like that. Don't do like that to my work. Pẹ̀lú kún wọn gbẹ̀ngbẹ̀ ṣì yẹn. Don't do this to my work. Come on, check it. You're not doing it. What? Do it. Ìfẹ́ ọmọdé wa pé you bí wọ́n pa àwọn náà dá wa. Àwọn ò dẹ̀ lè ṣe. Bọ́ lórí bá dání sí. Gbé. Abala àwọn ọ̀zù. Mo ṣiṣẹ́ yẹn ẹni tó mú mi lọ bẹ̀. Àti mo máa kúrò bí àwọ̀ kan ṣẹlẹ̀ láàrin mi àtọmọ. Ọ̀sùn bí nǹkan bí 11 mo sọ́kùnrin kan ṣàmọ́ pé lọ́dọ̀. Ìgbà yẹn mi tí máa fà ọ̀sán tí máa lógì jù ni. Wọ́n mú mi dé Kòròdú fi mí sí mọ́tò ní Kòròdú. Òní lónìí wọn bí wọ́n mi pé ṣé mo ti dé ilé. Ẹ̀gbọ́n wọn ìyá mi lẹ́yìn tí mo sọ yẹn. Sálárì mi tó yẹ kán fún mi ní kọ́ńpìnì yìí tí mo bá wọn ṣiṣẹ́. Àwọn náà jẹ́ mọ́lẹ̀. Àṣà ni mo ṣiṣẹ́ fọ́lọ́run. Ó bí oṣù mélòó lẹ fi ṣiṣẹ́ mẹ́rin? Bí oṣù kan náà. The oṣù kan yẹn is like. It's like 4 years. Ẹ wo fún mi kan wà létí máa tún fún yẹn ṣe mo lè padà fi picture ẹ̀yìn olóòtú. Wọ́n délé mọ́ mi yẹ kádélé omi ló dàbí mọ́là yìí. Wọ́n dúdú nọ́mà wọ́n dúdú ní lẹ́gbẹ̀ẹ́ iná. Ṣé wá rí iná yẹn kò tún wá? Ṣé rí dráyà tí mo là ń já yẹn pé bakery àwọn máa ń dáná kìíní sí lábẹ́ ojú kan. Ṣé rí ibi tí iná yẹn ti ń bọ̀? Ó tóbi entrance iléeṣẹ́ yìí
síwájú lọ́nlọ́nlọ́. Wọ́n pass the pipe ni. Ọjọ́ tí mo dé ibi tí náà gangan ti ń jó mi lè lo ṣẹ́jú kan bẹ̀. Ọ̀rọ̀ àpáàdì ọ̀dà o. Ìyẹn gbọ́dọ̀ kó Nàìjíríà kéèyàn tó lọ́rọ̀ àpáàdì ọ̀run rẹ̀ ló fi tì wá. Ká má fọ̀rọ̀ ògbólótù mo ṣàkúrò mi iṣẹ́ yẹn mo ṣàdélé wa. Dádì mi wọ́n ní ẹsẹ̀ yẹn tó kúrò yẹn dádì mi ti sẹ́ndì ní owó yẹn sí ma tó máa délé. Dádì mi balance up owó mi. Mo travel lọ sí Ìwó ṣùgbọ́n necessary things mo máa ṣe. Mo lọ́ọ̀rẹ́ kan ní school mọ́ ẹ̀pẹ́ Pópó University kákàkiri. Ọmọ ìyájọ́ wa ń group of university Oṣù campus ló wá Adé Ìfẹ́. So Sofia ó gbà mí sílé bá padà jọ ń sanwó lé. Wọ́n sọ ó gbà mí sílé. Mo ṣe IT ní Rave 91.7 FM. Rave FM. Yeah. My non kọ́ ìfẹ́ TV on lọ́wọ́ which is Western Spring. I'm in launches TV my non kọ́ lọ́wọ́. So mo ṣe everything Rave FM. I hustled. I did everything. Because mo ní Rave. Owó oúnjẹ tó máa ń fún mi lórí owó yẹn láti Òkè Ayépé mo gbé. Òkè Ayépé dé Àgùnbẹ́lẹ́wò. I'm spending like 1,000 naira. Òkè Ayépé sí Àgùnbẹ́lẹ́wò. Òkè Ayépé là ń gbé. Mo mọ Àgùnbẹ́lẹ́wò. Àgùnbẹ́lẹ́wò Rave FM wà. Bẹ́ẹ̀ni. And department mo wà news mo wà ọ̀gá mi Mr. Fọlábí kí má bàa pẹ́ wọ́n máa ní ẹ̀ka ètè Atẹ́wẹ́ Mr. Atẹ́wẹ́ wọ́n máa gbọ́ kíní sport journalist wa. Let's you need to resume to work. Before kíní kan latest by 9 o'clock you need to be at work. Mo resume be staff. Ọ̀rẹ́ ti máa ti pẹ́ bẹ́ẹ̀ ọ̀kadà ní ọ̀kadà Àgùnbẹ́lẹ́wò ó lọ ọ̀kadà bá àgbèrè 700 máa lọ torí mo fẹ́ pẹ́. So mo máa budget owó oúnjẹ owó pé okay 1,000 naira owó mọ́tò. Bẹ́ẹ̀ elékùn mo like ekuru tea. Àwọn ọmọ pè mí lọ mẹ́lẹ́kùn pálẹ́kọ̀ ẹ wo ẹ má gbé kúrò wá lórí program yìí. Àkọ́kọ́ program yìí sì máa jẹ́ kúrò ìjọ. Ó tó yẹn ni. Mo like ekuru but mi like pẹ̀lẹ́ ẹ̀kọ́ bíkíbíjí kódà pàmí gan mi like bẹ́ẹ̀ ẹ jẹ́ n tú ekuru pẹ̀lú ọmọ òun nìkan máa dájú. Ó máa tú. Òun nìkan mo like ekuru. Sí máa kọ́ tó ń tẹ̀ ekuru side ọ̀dọ̀ wa. Ààrẹ ekuru gbogbo ẹ̀ 500. Ìgbà mi tí ekuru bá wùn mí jẹ ara mineral. Ní 250 kan náà ń ta Fanta ńgbà yẹn ni. Máa ra ọ̀tún ẹ̀ máa ra mineral. Sorry máa ra chips mo like wẹ́wẹ́. Normal ó mi ò mú oúnjẹ tí máa gbé kúrò nílé o tó mú mọ̀ pé ó dé alẹ́ tó kúrò ní ibi iṣẹ́. So mo dẹ̀ ti jí kúrò láàmì nílé jẹun kúrò ní láàárọ̀. Máa jẹ yẹn láàárọ̀ ìyẹn máa fi pass out ọ̀sán mọ́ ìrẹ̀. Ọlọ́run dẹ̀ fún mi láwọn ọ̀gá gidi gbà mí nǹkan tí màá lówó lọ́wọ́ Ọlọ́run mi dẹ̀ lọ́wọ́ mo ní àká nọ́mbà ẹ̀. Kódà mo ti lọ́jọ́ tọ̀gá àwọn ọ̀gá wọn ò mọ́ra wọn wọ́n lè ṣe 1,000 àti mi ìnẹ̀ lówó lọ́wọ́ lọ́jọ́ yẹn. Ọjọ́ mo ti pọ̀ ọ̀gá mi ìnẹ̀ lówó tí màá fi wá bí iṣẹ́ ní kí má bàa máa fún mi lówó. So Ọlọ́run fi ní kí ẹ máa ṣe lọ́nà fáwọn ọ̀gá gidi kẹ́mi níbi táwọn náà bá dẹ̀ ti wọ́n délé ayé wọ́n máa bá mi kẹ́ wọn. Ṣùgbọ́n owó tó máa ń fún mi lé dáàdì máa ń send 5,000 naira sí mi. Mo dẹ̀ lọ ibi iṣẹ́ lẹ́yìn ẹ̀mẹ́ta lọ́sẹ̀ 3,000 pẹ̀lú 500 naira ó jẹ́ 4,500. Ẹ̀fẹ̀ ní láfẹ́ fi jẹun olóòtú mo ṣe pèrò inú mi nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní ta bàtà. Àwọn abámẹ́dì wọ́n máa ń wọ́ bàdàn lókè páàdì ń bí. Ẹ tí màá rán mọ́mì mi mọ́mì máa bá mi sẹ́ǹdẹ̀. Mi ò ṣe fẹ́ lọ ra jẹ tó mọ́mì náà ní showman electronics. Mọ́mì kò dẹ̀ jìnnà síbẹ̀. Ẹjọ́ sẹ́yẹ mo ti sẹ́ǹdẹ̀ ó kàn sí ìgbà yẹn láàárín àwọn abámẹ́dì ní 500 400 600 àwọn baby shoe wọn la máa rà ní 800. So máa tàbí 15 16 tí mo tó fine gidi mo lè ta ní 2,000 bóyá student kìíní mo ṣe ẹ̀wọ̀ mo ẹ̀dẹ̀ ni mo ti ń kọ́ tẹ́tọ̀ bá kòró ní ìyá mi ti mú mi lọ sí mo sunkún gbogbo ọ̀rẹ́ mi nílé wá wo mú mi ewé ilé gbogbo náà wọ̀ bọ̀ yìí èmi nìkan ẹni kí n lọ máa kọ́ tẹ́lọ̀ mi ò fẹ́ mi ò ṣe kinní kan wọ́n mi ṣe bó fẹ́ wọ́n kọ́ mi lọ sí ibi tán ti ń rán báàgì ọjọ́ kejì mo dé ẹ̀ mo fa bẹ́ẹ̀ gúnra mi lọ́wọ́ mo ṣe tún pé kèé sọ̀nà mi wọ́n ní kí ọ̀nà ẹni ò mọ́ olóòtú di tèmi lónìí aṣọ tí mo wọ̀ àti ṣòkòtò tẹ pé mi mo rẹ̀ kàn ó di tèmi lónìí mo kọ́ báàgì ó di 3 months níbo ya mo lọ sí di tailor 2020 náà mo so gbogbo ẹ̀ that's 2020 okay 2021 ni wọ́n sì ra machine fún mi àwọn industrial ìborí nìkan ló ní dẹ̀ ń lò mánà lórí ni kò lẹ́sẹ̀ when she get ẹsẹ̀ wíwá bí 2 years ago àti mi náà wọ́n zù ẹgbẹ́ mo ṣe lẹ́mtì a ṣì máa sọ̀rọ̀ débẹ̀ so mo ṣáà ṣe nǹkan tèmi náà lè ṣe ṣùgbọ́n mo máa fi lè bá àwọn ọ̀rẹ́ mi ránṣà àti ní pátí lọ́tún náà ó dá mi lẹ́sìn ṣé wọ́n lè bá mi ránṣà gbé wá ẹ lọ́ọ́ á gbé mi 1,000 wá
mo fi 1.5 wá àṣà yí mọ́ra wọn. náà dé bá mi ṣe mo parí everything ṣùgbọ́n mo ní àwọn làkọjá kan torí ẹ bó mo tó pa àwọn lecturers yẹn orí ló bá mi ṣe ó ní level kan last time mo gbọ́ ṣe mo dé lọ sí school ṣá last lórúkọ mi tó jáde ní Open University àti pé mo graduate ní school last year láti 2022 tí mo ṣe tó mo ṣe carry over in 2022 mo ṣe 2022 2021 àgbọn ti parí project mi gbogbo èèyàn fi 3 months 4 months ṣe project ọ̀sẹ̀ mẹ́ta pé lèmi fi ṣe project aláàánú Ọlọ́run gbé mi pàdé Redeemers University Professor Adele Elabo kí lorúkọ wọn ni Redeemers University mo ṣe project 3 weeks that man was very good don't come again don't come just send it to me on WhatsApp that's when okay can you come tomorrow I'm going for sabbatical leave mo ní mo lé exam ní àwọn ọmọ ìfẹ́ ṣe mo ṣàgbọ́dọ̀ wá sẹ́dẹ̀ ní kíndé kan mo lé exam lọ́jọ́ yẹn lóòótọ́ mo lọ ó dẹ̀ mo kọ final exam mi láì mo kọ final exam school ní plan tiẹ̀ wọ́n fún mi ní extra semester láì mọ̀ pé yẹn gan ló wà ní kọ́nà àwọn ọmọ àyẹ̀tọ́ ní kí n fi òun àṣẹ òun ló wà ń di ọ̀rọ̀. so kí bí a pé ẹ fail iṣẹ́ yẹn òun ló fail yín. is that say wọn ò ní access láti mark wa òun ní access láti ṣàwọn kankan tó Abuja ni gbogbo script wa lọ ní main campus wa. wọ́n ti máa mark ẹ̀. ó ṣàṣe títí ó ṣàpò kìyẹn ti lọ ṣá nítorí mo ẹ̀ṣẹ̀ mọ ọmọ ẹ̀ tó ẹ̀ṣẹ̀ já sí mi lọ́gàn kò sí ọdún méjì mo ṣàn pé nínú àdúrà nínú èpè òun náà máa gbà kan nínú ọkàn ìyẹn ṣàlọ́gbà tó dẹ̀ fún ní wọ́n tag mi fún ma practice olúwa mi ṣe kí ni ọlọ́run kódà lásẹ̀ tó ń pè mí school orúkọ mi jáde ó yà mí lẹ́nu mo alhamdulillah màá tí mo ṣe tán tí mo sign out ní 2022 May 2022 tó bá yẹ tí mo ti mọ̀ pé mo lecturer semester ọkọ̀ bí ìpọ́kàn mi gan-an ni kí n mọ́ sign out 2021 náà ó ṣe olúwa so ọjọ́ tí mo sign out mọ́ mi ní máa bá mi iṣẹ́ kan lọ́yọ̀ọ́ kinní kan mo dẹ̀ kí àgbà tí mo dẹ̀ ń ṣe IT mi rántí gbà tí mo ṣe IT gbà tó máa kó bí oṣù méjì ọdún oṣù mẹ́fà ni sí west gbà tó máa kó bí oṣù méjì kì í ṣe tán mo ríṣẹ́ kan ní gas station tó ń fún mi 11,000 ní gas station so máa yẹn fún mi mo dẹ̀ máa ń bá dúró síṣẹ́ kan ṣe ọ̀bẹ so máa yẹn náà nice wọ́n mi á fún mi lówó á fún mi oúnjẹ ṣe everything mo kàn bẹ̀rẹ̀ àyè lọ́wọ́ gan pé láàrin oṣù kan kọjú sálọ ṣiṣẹ́ fún oṣù kan mo sáré fi kó àwọn kankan náà jọ lókì báyìí ó yẹ yín kódà òkè baálẹ̀ níbi tí iṣẹ́ wa mò ń gbé láyé pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo máa ń lọ sí ọdún tó máa fún mi ní off Friday máa yẹn máa fún mi ní off máa lọ sí IT ètò mo ti ń ṣe sí west ní ẹ̀ṣẹ̀ wẹ̀ wọ́n lọ ṣàfihàn láwọn ọ̀gá gidi ṣá ọ̀dọ̀ rẹ̀ nǹkan tó ń gbé lókè baálẹ̀ ọ̀dọ̀ yẹn padà stay sí fún meantime mi ọlọ́ṣà bá mi ṣe wọ́n so experience tí mo ní mú mi ṣe sọ fún àwọn bá mi ríṣẹ́ kan ní station ní Gasland náà ní Ọ̀yọ́ sáré graph copy mi ọjọ́ kejì tí mo sign out mo ti dọ́yọ̀ Monday ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọjọ́ kejì wọ́n sọ mí pa àwọn ọ̀ríṣẹ́ ọjọ́ ìrẹ́gọ́ ni ìbá ti dé mo yìn rí mọ́tò ni àbẹ́ mi kọ́ mo sáré lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọjọ́ ìmọ̀ yẹn náà máa fún mi 18,000 ọ̀rẹ́ mọ̀ ní ẹ̀pọ̀ àfihàn lótú èmi náà gíràn díẹ̀ o téèyàn bá ti yàn mí èmi náà gíràn ayálé èmi náà gíràn o máa yẹn fẹ́ máa ṣe bákan sí mi lẹ́ẹ̀pọ̀ ọ̀sẹ̀ kan pé mo lò ọwọ́ bí though mo lè má dàgbà tó wọn but I love giving me self respect kò lè réyàn kẹ́kọ̀ọ́ dédé máa sọ̀rọ̀ sí mi ní àníwájú àwọn èèyàn nítorí pé mo ṣiṣẹ́ lábẹ́ yín èmi náà deserve etiquette mi nà sọ pé máa bẹ change ẹ fẹ́ ọ̀gá ẹ̀ mẹ́ta lọ̀gá yín ọ̀gá ẹ jíṣẹ́ ẹ mú kẹ́kọ̀ọ́ ṣì lọ iye ọjọ́ tí mo ti bá yín ṣiṣẹ́ ẹ máa send owó mi má bí ni ẹ máa send owó ṣe lògbòdú fún máa ẹnìyàn ọlọ́dẹ ló ní sílẹ̀ after 1 week ni ẹ̀kọ́ ló máa ń gbéṣẹ́ MTN yàtọ̀ sí MTN yàtọ̀ sí MTN àwọn tó ń ṣiṣẹ́ ní AC yàtọ̀ sí àwọn tá à ń ṣiṣẹ́ ní òrùn àwọn àdè là ń ṣiṣẹ́ fún wọn. ẹ̀dùn ẹ̀yin kan ń ṣiṣẹ́ nínú òrùn ṣẹgbọ́n pa mọ́mọ́ rí mọ́mọ́ ìyá mọ́mọ́ àtọ́ sí mọ́mọ́ wallet ẹgbọ́n àlá ṣiṣẹ́ fún àwọn tó wà nílé iṣẹ́ rẹ̀ làwọn ń ṣe so mo ṣàríṣẹ́ mọ́mọ́ 80,000 láti 50,000 padà dé 80,000 80,000 on target tẹ́bà meet up target jáwó ó dà ẹ lè meet up target náà kó dé pàtẹ́ máa gbọ́ kán ní iṣẹ́ yín kan já ní kékeré nìkan ọlọ́wọ́ bí MTN ọlọ́wọ́ bí owó mi tẹ́ kó jù
So aṣáṣe mo ṣe fún like 1.5 years. Ọmọ yẹn mo ní ṣùgbọ́n lọ́kẹ́ mo fẹ́ mo fẹ́ ṣe kíní mo ní lọ́dẹ pé ní ìsinmi mo ẹ̀mí ẹ̀ ti fi báyìí nígbà ẹ̀mí ẹ̀ ń fi mo lè rí ibì kan máa ní my soul solar lọ́jọ́ ẹ̀ my soul solar láti máa sọ ọ̀gá mi yẹn ó mú mi wo M-Kopa mo ti jọ yẹn M-Kopa tó ń ta fóònù yeah títí di last year I'm still working in M-Kopa. Wow. I heard a lot in M-Kopa though ọ̀yẹ̀ máa ní iṣẹ́ ìrìn ni a lè máa rìn iṣẹ́ mi ni iṣẹ́ ìrìn but if you know what you are doing. Mo lọ sí Media Academy kan ní last year CNN Media Academy ti Mr. GRA ti Mr. GRA Ambrad President àwọn náà jẹ́ wà níbi tí mo wà dùn lónìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tó dé level kan last year tí mi lówó lọ́wọ́ mọ́ mo sunkún pé ta ló rán mi iṣẹ́ but it's not a testimony for me tó mo ń ta perfume ẹ̀ pé mo ní mò ń ta bàtà mo ń ta ọgbẹ́ gbogbo owó mi tí wọ́n inú business pápátá olóòtú inú school yìí lọ́wọ́ gbogbo tí mo rí ní M-Kopa Ọ̀yọ́ ni mo ń gbé pẹ̀lú àwọn òbí mi mo ṣe Media Academy Ìbàdàn every weekend mo máa wá sí Ìbàdàn mo ṣe ẹ wo sẹ́mọ̀ kọ̀ mú. Èwo ní jẹ́ kọ̀ mú? Sẹ́mọ̀ kàkà. Mo mọ̀ kàkà. Ẹ mọ̀ òtú. Mo mọ̀ òtú. Lẹ́yìn òtú láde kọ̀ mú. Kọ̀ mú ní Kúnlé Afọláyan Coffin Village rẹ̀. Sẹ́mọ̀ tẹ́dẹ́. Mo mọ̀ tẹ́dẹ́. Madgate. Mo Madgate. Madgate. Yes. Bàbá ẹ wá lè mọ̀ kọ̀ mú. Mo gbé ọ́fíìsì ti gbàbẹ̀ kọjá rí. Wọ́n kúrò kọ̀ mú. Abuja lẹ́dà. Abuja lẹ́dà. Abuja lẹ́dà la lè gbà wọ́ padà lọ tẹ́dẹ́. Adgate yẹn ṣé mo rìn àjò láti Ọ̀yọ́ wọ Adgate. Kò kéré o. Màá bá máa èso sùlà a máa kiri ọjà lọ ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún mi nìkan lóbìnrin láàrin wọn tó ní àyà kí sì mọ̀ wá owó ni bó ṣe gbogbo ògbà yẹn even àwọn àbúrò mi gan sọ́mà tí mo lọlé àǹtí mi kí ló ṣẹlẹ̀ bro sọ̀rọ̀ mi ní ẹ̀gbọ́n kan tí mo ṣe láti yẹn ló tẹ́ ọ. ẹ̀gbọ́n mi táwọn mọ̀ ọdún ó fún ìpò bí ọdún dé lára sọdún. Ojúmọ́ kan àrà kan. Tẹ́mi bá ṣe ń gba sálárì báyìí à ń gba commission ń gba sálárì wọ́n pẹ́ commission mi wè máa wọnú supermarket lọ mo lè má lè ra nǹkan fúnra mi máa ṣe shopping fún àwọn àbúrò mi. I'm working for myself but I'm also working for them. I'm like their mother. Mo sọ di rẹ́sùn pòkè ọmọ mi ni wọ́n. Mo lè dé ọjà aṣọ yìí dẹ̀ fine náà máa kó bá wọn Ankara yìí dẹ̀ make sense and let's see if àwọn yìí I like it ẹ fún mi mo lè wá sí bàtà kíkọ wo fẹ́ràn nǹkan ní òògùn pa bàtà yìí dẹ̀ máa gbọ́ ọmọ yìí o jẹ́ ń bára I spend for them I love them they are my family àwọn kan máa ní ẹ̀kọ́ dáadé ẹ máa spend for family jù kíní kan ẹ wá àwọn tèmi náà rí nígbà tèmi náà ò ní ẹ̀kan ni àwọn àbúrò mi ní wọ́n secondary school náà mo rántí ọjọ́ kan tí mò ń bọ̀ ní Ìbàdàn last year mo ń bọ̀ class as I was mo ti máa ń ronú owó mọ́tò lẹ́tọ̀ Friday máa wá mo ṣe owó mo sì lọ 5,000 máa ló kù owó táwọn ọmọ yìí ń dájọ́ sínú kóló ni wọ́n kó fún pàǹtí mi ṣe owó mọ́tò lọ ṣé àwọn yẹn ni mi ò ní ra nǹkan fún ti máa lówó lọ́wọ́. Ó yẹ kéèyàn gbé wọn débẹ̀ táwọn èèyàn bá ti. They are my number one priority. Mi ò tí ì máa rí mi tí ìbímọ báyìí. Priority mi ni wọ́n. Priority mi ni wọ́n. Gbogbo kan mú yan ogó. Ní owó máa kọ́ bí sọ fún ìkànnà ẹ pé gbélé pa owó àárín ilé ilé pọ́ ọmọ yìí tẹ́ bá fílẹ̀ Ladgate. And àwọn oníná ní ṣe ìnàbí wà bẹ́ẹ̀ náà. Ọmọ yìí máa pa ojú owó sólà lọ fún yín kíní kan kìíní kan. Ìkànnà ni àwọn olùsílẹ̀ wá bá tó mi bí. Bọ̀ mo jẹ́ ọmọ kan tó yẹ pé wọ́n kọ́ mi nílé. Ó pè pé mo gbẹ̀kọ́ olóòtú. Mo túnra mi kọ́. Ẹ túnra yín kọ́. I'm an actress. I know what it takes to be in the movie industry. Ẹ máa ti jẹun wọnú yẹn lọ, ẹ jẹun parí ilé mi. Mo fẹ́ kí family mi dá, èmi gangan fẹ́ wà òkè, mo fẹ́ ṣe gbogbo. Mo strive and last time mo lọ sí Media Academy.
okay school ta lọ a gbé pálí iṣẹ́ ìrìn lásà kì í ṣe ìdọ̀yọ̀ ọlọ́run olúwa ọlọ́run dẹ̀ bá mi ṣe parí láyà tàlàfíà a tún wá ṣe again ni but the experience I have there is more than mo wá ṣe again mo wá ṣe o at least I'm doing some freelance in some stations I have my own mini podcast sponsor náà ni gbogbo nǹkan tó kó owó yìí náà ni o wọ́n ṣe máa ní owó ní tóun ò bá sí nílé. ẹ gbọ́dọ̀ dá kankan sọ lẹ́yìn òun. ẹ lọ fẹ́ sọ láìsí o nǹkan tàbí ya kínní bẹ́ẹ̀ bá rówó rẹ̀. owó ni o. ṣẹ́ẹ̀sì bẹ́ẹ̀ bá rówó rẹ̀ gà yìí kan. owó ni o. bẹ́ẹ̀ bá rówó rẹ̀ sọ́kọ́. owó ni o. a lè dọ́kọ̀ rẹ̀ yìí. owó ni. owó gan la fi wọ mọ́tò lè rí. owó yìí ni oúnjẹ tá a fi jẹ tá a fi wà lónìí owó yìí ni a fẹ́ lọ yin Ọlọ́run gan lè jọ sí náà. owó náà ni. owó ni gbogbo ẹ̀ owó ni so mo ṣe àṣe planning mo ṣe everything láti mo fẹ́ lọ mo sọ fún step dad dáàdi mo wà fún un láwọn olówó lọ́wọ́ ṣùgbọ́n brother mi kan náà ṣe wọ́n sùn náà sọ wo university mo understand wọ́n gbé ẹni tí kò tẹ̀jẹ̀ lé mi lójú ó rán mi tó tó yìí ó ṣe kọjá. ó ṣe dáadáa. mo gbé gbogbo ẹ̀ mo lọ sí school ṣe tán èmi náà rí Olúwa èmi ọmọ rẹ wọn lọ bá mi falẹ̀ báyìí káàsì púpọ̀ tí mo ṣe bẹ̀rẹ̀ acting career mi fully ní last year. okay, ẹ ti wà under training tẹ́lẹ̀. bí ká ní bí under training ìsáhùn sàṣà. ká lọ ga yín ọdún tẹ́lẹ̀ ti train. let me say I don't have a boss mi train but mo lọ́gà. Train. mo lọ́gà. okay, tí ẹ bá train tẹ́lẹ̀ lọ́gà báwo lẹ ṣe wá wọ movie industry. I enter with some friends influence auditions. I have people that people call my boss. Someone like Mustafa Jayola. I will refer to him as my boss. No, my camera gan lọ́wọ́ báyìí. And my boss is Adesoko Oluwafemi. Olufemi Adebayo no t-shirt on Femzy short it. Ope méjì bag. Okay, Femzy short it. You know one boy, genius creator, that's my boss. Unko DOP lábẹ́ wọn. I can call Wale Razak. He's like Wale Razak is so the majority of the married people don't manipulate. So many people. Okiki Adesina. Nickname. Adesina. Nickname wants that Jomole. It's my boss. Ọ̀gá mi náà máa fi Jomole. Gbogbo wọn tí mo darí kọ yẹn. They are my boys. Boy, they are my boys. Yeah, I'll call them my boss. Especially Musho really helped me last year. I worked in a lot of Musho sets very well. Yeah. And right now, thank you, and glory be to God. I met so many people. Even not to want DNT, but in collaborate. But I want she movie. But at least be where I be movie kids in my I'm going to poster. Ko easy. Àwọn tó máa ń gbé sí ojú poster gangan tó fi máa ń ṣe making àwọn gangan ní lead role. Àti sublead ko easy. Ọlọ́run ló ń gbé yàn débẹ̀. Ṣé tẹ́lẹ̀ mo movie yìí náà mo ṣe tí mo lọ sí location ní Olóòtú. Ẹ̀yà ẹlẹ́ mo bá mi ká lọ. Mo tún ṣe wifi ẹ̀. Wọ́n ya fíìmù yẹn tó yọ gbogbo sí mi kúrò tó pé mo ní mi ò fẹ́. Ẹ bá lọ sí location. Producer ni ó pè mí kò fún mi lówó volunteer work ni. Pé ọ̀rẹ́ mi bí ìyá àkójọpọ̀ níbi kan mo fẹ́ ṣiṣẹ́. A ní yẹn lára ṣe òṣèré àbọ̀ òṣèré a ní ìfẹ́ tẹ́ bá lè fẹ́ nífẹ̀ẹ́ ara yín dáadáa. We have so many words that we go for time àwọn ìbẹ́ ẹgbowó ń bẹ̀. You don't earn. Lẹ́dẹ̀ fara ṣiṣẹ́ ń bẹ̀. Sometimes you even spend your money. But it's because of the love you have. Mi ò lè lè pè mí síṣẹ́ yín kí n náwó kí n náírà ń bẹ̀. Kí n pè yín síṣẹ́ mi kẹ́ má ṣe dáadáa sí. Tó bẹ́ẹ̀. Mo dẹ̀ notice èmi ó dìbò táwọn ìbá tó understand level yìí. Àdéhùn rà ṣé iṣẹ́ tó blow ní àgbọ̀ ẹ lọ wá díẹ̀. It's not everybody that gets paid. Especially we upcoming actors and actors. We suffer a lot, we go through a lot. Ẹ ṣe lọ́jọ́ ìdẹ́pẹ̀ ní jẹun látàrí ṣúlẹ̀. Ẹni lówó lọ́wọ́ láti rú. Látàrí ṣúlẹ̀. Ẹni lówó lọ́wọ́ láti rú oúnjẹ. Mo ti ṣe mí location, mo fẹ́ kú, mi tó mo fi lọ sà. But alhamdulillah. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́fẹ́. Mo fi wù mí kan wọ́n ti máa bẹ̀rẹ̀ ní next month.
co-producer mo fẹ́ ṣe ẹni àpàdé ń bì pẹ̀lú mi ó dé ju ẹ̀mí kí jájọ collaborate pẹ̀lú àjọṣe báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àgbà ṣàkóso fún wa. So ṣe ilé ayé we been through a lot. So mo máa ń rí àwọn èèyàn gbà tó bá ní yẹn kí ni ọmọ kékeré lélẹ̀ ń bá kó tó ju ọmọ kékeré yẹn rí mo ṣe ìbòdó lè sọ. Sometimes I used to be like those people that come from àwọn ènìyàn tó pé wọ́n ní ó dẹ̀ pé silver spoon náà máa ń pè àbí. síbẹ̀ ní silver spoon. ẹ jẹ́ pé wọ́n gold spoon. àbí kí ni kí n pè wọ́n èwo ni ránkì ọ̀wọ́ silver. tí ó ti ṣe ẹ pé they are okay. ẹ̀pọ̀ tán ní pé. Middle class ni silver spoon so to speak but golden spoon àwọn tó jẹ́ pé Abíọ́lá gangan. ṣé àmọ́ pé ewé mi nìsín I'm not silver I'm not golden and I'm not bronze I'm in the middle. Bí wooden. ọmọ jẹ pákó ọmọ jẹ pákós àwa nìyẹn ọmọ jẹ pákó. So ẹ̀rọ àwọn tó wọ́n yẹ wọ́n yẹ silver spoon and golden spoon yẹn ẹ̀ mọ̀ kó tọ́lọ́run bá ṣe fún yín o. ó bíbí máa lọ lówó lọ pẹ̀hẹ́ tí wọ́n tún yẹ ayé wọn sí lẹ́dẹ̀ẹ́ tí wọ́n máa lówó lọ́wọ́ pẹ̀hẹ́ ni mo sọ. máa grab copy kó tó di pé àwọn ìgbà máa sọ. So many things I've been suffering for one, but that's my parents me knew. I'm so like I can just sit down and create something myself. Okay, I can do this, I can do this business. I was going to bring a lot of money. But when you snacks, I mean, so many snacks in school. Snacks. Ẹlòmíì tí ń gbowó lé lójú méjèèjì nǹkan táwọn bí ẹ̀ lówó lọ́wọ́ gan kò rí aṣọ tó mi ní obìlẹ̀. Ó ń tó. Lánàá. Ó ń tó yìí. La. Bọ́ a dúpẹ́ lọ́wọ́ náà, alhamdulillah. Mi dẹ̀ tún nígbàgbọ́ pé ìrìn àjò mi ò tí tọ́ síbi. I can see that future waiting for me. Àǹtí mi yìí kọrin kò máa ń pọ̀ láti because I love her even if tí wọ́n padà ní owó nìyẹn tí mo fẹ́ jọ wedding mo máa kọrin lọ́jọ́ wedding. Ọlọ́run. Ẹ̀rẹ́ ẹgẹ́ ẹsẹ̀ nìyẹn. Tọ́pẹ́ làbí. Wọ́n mi là. Nǹkan aláṣeyọrí. Mà àǹtí mi. Àǹtí Ṣọlá mi. Àǹtí Ṣọlá. Ṣé àwọn tó máa ń kó èrè yìí kò máa gbà? Wọ́n kọ́ ẹ̀kọ́ ní ẹni ò mọ bí mo gbé dúró. Kò lè rò mí lẹ́jọ́ ibi mò ń rìn lọ́wọ́lọ́wọ́. Olúwa ló mọ̀ bí mò ń rìn. Ló fi mú mi gbà bí mo là kọjá o. Mo dúpẹ́, mo yege. Ọ̀nà ìmọ́lẹ̀ yìí máa ń pè ní. Ẹ wá jẹ́ nínú adùn yẹn o. Oyè yìí. Ọlọ́run mọ ibi tí mò ń lọ mọ̀ mú mi gba process yìí kọjá ni. Ó mọ̀ pé bóyá tó bá fast nǹkan lè ṣẹlẹ̀. Ìyẹn lè mọ bó ṣe máa. So I can see that future waiting for me. But I have to go through some process before reaching that future. Àṣírí ọ̀rọ̀. Olóòtú. Èwo lẹ tún fẹ́ gbọ́. Ọ̀gá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Arúgbó torí pé a pè yín ẹ wá. Kì í ṣe pé ẹ wá nìkan ẹ pour mind yín out. Ní tí kò yé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ máa ń wọ pé ọmọ kékeré ní experience wo ló ní ọmọ kékeré ní kí ló là kọjá. Ṣé àwọn mi wà ń ta as a surviving and struggling lady and even guys out there. Ó ti tó ọjọ́ kan pé àbí kí n para mi. You have that thought ó ti ṣe mí gangan rí. You have that thought but my own advice right now pé please keep striving keep pushing it's going to be well. Plus, I'm happy for where I am today. And I still have that thing I'm still going more with. My future is bright. Ọlá mi ṣì dá. Àbíwá mi ọlá mi máa dára jù mí lọ. Lágbára Ọlọ́run. Ó dẹ̀ máa dára jù mí lọ. Máṣá'Allāh. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó ti bó ti jẹ́ pé ẹ ṣe ìgbìyànjú lóríṣiríṣi ọ̀nà tó lóríṣiríṣi ààyè lóríṣiríṣi ìlú jùlú oríṣiríṣi gbìyànjú lóríṣiríṣi síbẹ̀ náà ẹsẹ̀ yín ò yọ̀ wò pé
kíní yìí ò wọ́ tiẹ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ bọmọlúwàbí jẹ́ sí ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ tẹ́yìn náà jẹ́ kódà tẹ́ pé ẹ̀ ń struggle ẹ̀ ń làkàkà níta pé mo fẹ́ ṣe kíní sẹ́ mo fẹ́ ṣe kíní sẹ́ àbí kí n para mi dànù ni àbí kí n bẹ́ sí mi ni ẹ má para yín o because tẹ́ bá para yín kí wá ní kí ni èrèdí ìlàkàkà yín kí ló fẹ́ já sí fún àwọn òbí yín kí ló fẹ́ já sí fún àwọn tí ń bọ̀ lẹ́yìn yín kí lẹ fẹ́ jẹ́ lábọ̀ fún ẹlẹ́dàá yín tẹ́ bá para yín ní òjijì torí ìdí èyí ẹni eégún lé kó máa rọjú torí pé bó ṣe ń rárá ayé bẹ́ẹ̀ ni ń rẹ ọ̀run kò jẹ́ ibi tí a ti máa ṣẹnu ní dédé síbí lórí ètò yín ètò wa ohun ojúrí fún títọ̀sẹ̀ yìí ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ àlejò wa mo gbà lérò pé tá a bá tún padà pè yín tún jẹ́ wa. ta ni mí tí mi ní náà always available for you. ọ̀dà kò sí wàhálà ǹjẹ́ títí gbà míì tá a máa pàdé tèrè tayọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà o ọmọọba délé akínyẹ̀dé adébísí bọ̀dádélé the youngest old man títí gbà míì tí màá tún máa wá sí ojú ìwòran yín ẹ̀ lẹ́ńbẹ̀ wọ̀n ẹ kú kàlẹ́.